ẹ máa mọ̀ pé 150 kò kí ń ṣe ọmọ kékeré ọjọ́ orí bóyá Sànní. níbi tá a dé olórí ní ká máa ka owó tó máa fún mi olórí ẹ̀ má ti wọlé
ọ̀rẹ́ mi náà fẹ́ fáwọn èèyàn lówó adẹ̀sùgbà ṣe gé ẹ̀yọ kan lórúkọ olórí ṣẹwárẹ́ lẹ́yìn òbítíbitì. Ẹ jẹ́ ká jókòó ẹni tó bá ti dìde ẹ má fún lóúnjẹ ẹ má fún wọn lóúnjẹ ẹ jẹ́ kó jókòó oúnjẹ tó wà nílẹ̀ ó ká gbogbo wa ó ṣẹ́kù ẹ jọ fẹ́ jẹ́ kẹ́ni tó di ọ̀rọ̀ méjì kó lè kárí. ìjọ ń torí ọlọ́run ó ní àwọn àgbàlagbà ní o ìṣẹ́jú mẹ́ta sí mẹ́rin bóyá. Ẹ má jẹ́ àdá wọn ìyá wa ẹ bá bàtà fún wọn dáadáa ẹ jẹ́ káwọn mẹ́ta mọ́mì grandma ẹ má tì lọ ẹ̀yin ẹ lọ jókòó grandma ẹ má bọ̀ ẹ jẹ́ kí dáàdì dúró. ṣé mọ́mì grandma ẹ ní sùúrù mo fẹ́ announce àmọ́ dúpẹ́ lọ́wọ́ olórí ṣe rí nǹkan tó jọ mí lójú àwọn màmá yìí tí wọ́n dìde màmá torí pé ẹ dìde ẹjọ́ ń bí lórúkọ bàbá wa kábíyèsí ẹ máa ta 50,000 naira ẹ lọ dúpẹ́ lọ́wọ́ olórí 50,000 èmi náà máa jẹ́ máa ń bí ilé ìlú àti grandma pẹ̀lú ọjọ́ orí ẹtùmọ̀jọ́ tó dáadáa ẹ̀yin náà máa gba 70,000 naira lórúkọ bàbá kábíyèsí 70,000. Bàbá pẹ̀lú ọjọ́